ẹlẹ́wà obìnrin. mo dúpẹ́. aya Sanni. mo dúpẹ́. ojúgun rege. mo dúpẹ́. tí sọjọ́ ìbí lónìí. mo dúpẹ́. ẹ mọ̀ bá mi kí mo dúpẹ́ o. mo dúpẹ́. ẹ pè é kí n gbọ́. mo dúpẹ́. Bùsẹ̀bùsẹ̀ Dr. Mrs. Modúpẹ́lẹ́ o àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ ṣe mẹ́bí mọ́ sísì ló pè mí sórí aago ẹni ìtajà yìí ní bá mi kí o nínú retí sọjọ́ yìí bí àpọ́nbẹ́pọ̀ rẹ àwọ̀ ẹlẹ́wà obìnrin Modúpẹ́lẹ́ o yèyélúwa ẹ̀dẹ̀ náà ni mo ń pè rí tí sọjọ́ bí lónìí ọmọ Adélékè ni mo ń pè rí yẹn bàbá yín lẹ́ni àkọ́kọ́ tó kọjá balógun nílùú Ẹdẹ abiyamọ ńlá bọ̀ jágbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ó ti láyé mọ́ kọ́lọ́wọ́ bọ̀ lọ́jọ́ òní bá mi dẹ̀lẹ̀ fẹ́ ní ire mo dúpẹ́ lọ́wọ́ àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló máa ṣe dọ́bìrò nídọ̀jọ́ ibi kò sí nídọ̀jọ́ bànújẹ́ aya Sanni náà ni mo ń pè rí yẹn aya wọn nílùú Ìbàdàn májà àmọ́jà tí ń kára àwájú lẹ́rù Chief Dr. Mrs. Modúpẹ́lẹ́ Adélékè mo dé òkú ọdún ọjọ́ òní àṣeyíṣà mọ́dún ìgbà ọdún kan ìgbà mẹ́rìndínlógún ọdún kan lájẹ wọ́n ní bọ́dún àwọ̀ ẹlẹ́wà mi àpọ́nbẹ́pọ̀ rẹ òrékèlẹ́wà mi ojúre bẹ́tẹ̀ tí sọjọ́ òbí lónìí ìbànújẹ́ nìkan ọ́ ìyá àrídùnnú rẹ ò ní ìdìbànújẹ́ gbogbo ohun tó ń dára nínú ayé rẹ ò ní dòòbù dákun jẹ́mi wá máa fẹ́ ìrẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ mo dúpẹ́ lẹ́yìn lọ́mọ máa kó ọ̀rọ̀ ògùn ya kan àgbò ẹ̀yin lọ́ máa jí lálá ọ̀sán máa fọjọ́ gbogbo dàbí ègbin nílé Olúpọ̀n àgbẹ̀niyàn mo lè lọ́nà òsì wọ́n ní kò wá ní rẹ̀ ní dẹ́dẹ́ ká mọ̀ lè délu Ẹdẹ òkè tìmí láàgbọ́dọ̀ gùn mo dúpẹ́ ọlá tìmí torí ẹ̀wọ̀ ọ̀sọ̀sọ̀ ó rán mọ́ lọ́rùn ní gbọ̀ngàn ó torí gúgúrú ó rán mọ́ lágbàdá nílé Ẹdẹ nílé Olúpọ̀n àgbẹ̀ ọmọ lè lọ́nà òsì mo ní nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́ márùn pàdó làlú ọmọ amú gúgúrú wọlé Ẹdẹ mo lẹ́yìn lọ́mọ ojú òró èèjẹ tẹ̀yẹlé tòmí lẹ́nu nílé Ẹdẹ mo dúpẹ́ ọlá o ọmọ Adélékè ni mo ń pè rí ìyẹn tí sọjọ́ òbí lónìí ẹ̀yin lọ́mọ ojú òró jẹ́ tẹ̀yẹlé tòmí lẹ́nu nílé Ẹdẹ èrò ọ̀kẹ́rẹ́ ò jẹ́ kómi ọba ó tòrò bómi ọba àbá tòrò mo dúpẹ́ ọlá kí ni bá rí mú bọ̀ bá mú bọ̀ ọ̀sùn má rí mú bọ̀ jagun sa méjèèjì wò kì í jiyàn kì í jẹ kọ́ balẹ̀balẹ̀ ogun nítọ̀ lọ́wọ́ ọba mo dúpẹ́ ọlá o ẹ̀yin lọ́mọ ọmọ àgbàlẹ̀ ọlọ́fà kadínà ọmọ àgbàlẹ̀ ọlọ́fà kan adó òrùn ọmọ àgbàlẹ̀ ọlọ́fà kan àtàkùn gbọ̀nràngàdà nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọ̀yà kọ́ ọmọ bá wọn sọdún dùnú ọdún ayọ̀ ọdún rẹ ọdún bùkún kọ́mọ yọ dẹ̀dẹ̀ rẹ nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ òsọdún ọdún èyí ìbànújẹ́ onígan mo dúpẹ́ ọlá òkú nítan náà wò sàré ọmọ mo ní mọ́ sísẹ́ ní ìtajà yóò gidi olú lónìí mọ́ kí iyọ̀ kó o pẹ́ láyé kàrin kése kó o gbó bí olúgbógbó tìrìgbó kó o gbó bí olúgbógbó tìrìgbó kó o gbó bí àwọn àgbà kan nílùú bàbá tó bí ọlọ́mọ ó gbó títí ó fowú sóde lọ́rùn owó yàn títí owó wà á dòkìní nílẹ̀ bàbá tó bí ọlọ́mọ dákunjẹ́ mi wọ́n máa fẹ́ yírẹ̀lẹ̀ àwọn èèyàn tó bí mi lọ́mọ àgbẹ̀sẹ̀ tá a gbẹ̀rẹ̀lẹ̀ àlùkọ́sẹ̀ tó rẹ̀ òkú òsùn mọ̀lẹ́mí aládùúkẹ́jà tàṣetán mo rẹ̀ lẹ̀ èèyàn tó bí mi lọ́mọ. Chief Dr. Mrs. Modúpẹ́lẹ́ o Adélékè yìí gba ọdún kan kí mo dúpẹ́ ọlá o mo dúpẹ́ àwẹ̀lẹ́wà obìnrin mo dúpẹ́ aya Sanni mo dúpẹ́.